látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. àkó ojúmọ́ tó tún mọ́ wa láàárọ̀ òní lẹ́ni tí í ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹtàlá oṣù èyí tí í ṣe ìkẹta ọdún 2016 akéèpẹ̀kọ ojúmọ́ lákè àti lóko lọ́wọ́ ọ̀rọ̀gbọ́n àga àbẹ̀ṣẹ̀ ń gbádùn iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV pẹ̀lú Kásùmù Ìṣọ̀lá tí ó mú wá sí ojú ìwòran yín ní gbogbo ìgbà ẹ̀yin tẹ́ ń wò wá lórí TikTok àtẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook àtòrí YouTube ìnáwó ní tọ́wọ́ yìí ó ẹ̀sìn ní búrú ìbáwọn jíjó yà ọmọ aráyé ò ní fẹ́ wá fún wa lóúnjẹ èyí ní Jímọ̀ lóyin mọ̀mọ́ àwọn ìwé ìròyìn wa tí wọ́n gbé múlẹ̀ múlẹ̀ àárọ̀ òní tí wọ́n sọ̀kalẹ̀ sí ìkànnì wa léyìí tí a mọ̀ ká sórí afẹ́fẹ́ fún yín ìwé ìròyìn lẹ́yìn tá a pè ní potential jáde ò wípé ọwọ́ ti tẹ ẹnìkan ní ìsìn o Professor kan yóò tí wọ́n ní lórí ọ̀rọ̀ abéèyàn láṣepọ̀ àbá abéèyàn láṣepọ̀ ọmọ wo náà ni Professor Kàmẹ́sì gangan tiẹ̀ bá ní nǹkan pọ̀ tọ́rọ̀ ẹ̀ fi di ìtàkùrọ̀gbò pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n fi dáwọ́ tẹ̀ tí wọ́n ní ojú kò ń bẹ̀ kó wá wí tẹnu ẹ̀ ọmọ lágbára ju potential ló kọ́ láàárọ̀ yìí o ìròyìn potential ló sọ pé ọjà kan tí wọ́n pè ní ọjà tí ó náà ni yóò di ṣíṣí lónìí fún gbogbo àwọn ọmọ ìlú ọ̀hún tí wọ́n máa gbádùn ẹ̀ ní rabaji gan ìwé ìròyìn Telegram tó jáde láàárọ̀ ní òun náà kọ tiẹ̀ wípé ṣé ìṣepẹ́ lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin Iran àti ilẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́ báyìí pẹ̀lú ohun tí ó ń lọ lórí ilẹ̀ àgbáńláyé ló mú kí epo kó máa gbó lórí fún orílẹ̀-èdè bẹ̀rẹ̀ lọ́wọ́ ní ìsìn wọ́n ti ta epo ní sẹ́tàn yẹn 20 pọ́n àti pọ́n 8 ní àárín gbogbo ìlú Ìpò bẹ́ẹ̀ káàkiri gbogbo àwọn ibò mìíràn tó yẹ Dékútọ́nù Àjàṣẹ́ wọ Ìsàkété kí ló ń ṣẹlẹ̀ gan lórí ọ̀rọ̀ epo ṣé ìṣe pé n ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí náà ní ìgbéròyìn náà ìyẹn Telegram kọ láàárọ̀ yìí pé ǹjẹ́ nǹkan ṣe níjù àgbọ́nílé o ohun tó ń ṣẹlẹ̀ wọn ti mú mọ́ra díẹ̀ o nǹkan mú ẹnu bá tó jẹmọ́ ti ìgbàlejò létí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin lóde wa Benin tí ó ṣe ní inú ààfin rẹ̀ níbi tó ti gbà àlejò ambassador ilẹ̀ France lórílẹ̀‐èdè Benin bí eléyìí tí ó lọ́kàn sí ààrẹ bákan náà tún ní aṣojú ilẹ̀ China tí ó wà lórílẹ̀‐èdè Benin bí ó lọ́kàn sí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin jọgbinú ló gbà àlejò wọn ìmọ̀rẹ́ olùkùtù pẹ́bẹ́ Telegram kọ́ láàárọ̀ ní wípé ọwọ́ ti tẹ àwọn èèyàn kan o ènìyàn méjì tó sọ pé àwọn jẹ́ aríran náà ni wọ́n ti tẹ̀ lọ́wọ́ báyìí ní ìsìn tí wọ́n ti ń kábùrò bí ẹni tó jèpo ọ̀bọ̀ wọ́n ní àwọn ọlọ́pàá dáwọ́ tẹ̀ wọ́n látàrí pé wọ́n sọ pé aríran làwọn kí ni iṣẹ́ tí wọ́n ṣe kí ló fà sábàbí Telegram ló kọ́ láàárọ̀ òní ẹ̀wọ̀n ọdún 7 fáwọn ọmọ tí wọ́n ṣe yahoo ìyẹn ọmọdé gáyé eléyìí tí ó jẹ́ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ títí àwọn ọlọ́pàá ti dáwọ́ tẹ̀ wọ́n ẹnìkan tó jẹ́ pé ọ̀kan nínú àwọn tó jẹ́ pé TikTok náà ni o cyber criminality ni wọ́n pè ó ní orílẹ̀-èdè Benin bí o tó jẹ́ pé TikToker ní arákùnrin yìí Barnabe ni wọ́n ní ó ṣeéṣe o kó lo ọdún 7 lọ́gbà ẹ̀wọ̀n lásìkò tá a wà yìí èmi kọ́ mo kọ́ ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní Telegram ló kọ́ láàárọ̀ òní Sunday fògbẹ́tì ẹ̀ jáde ó ní àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wàdá yìí àwọn náà ni wọ́n ń peléke sí lójoojúmọ́ o èyí tí wọ́n ti ń ṣe àgbékalẹ̀ kan báyìí àgbékalẹ̀ wo ni wọ́n ṣe wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ ìyẹn tí ó jẹ́ ti ètò ìdíhàn lórílẹ̀‐èdè yìí FSS àwọn ni wọ́n fún ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye láti lè bá wọn ní dúnàdúrà lórí pé kí wọ́n lè bá wà ní ojú ọwọ́ tó yẹ kí wọ́n wà bákan náà ni ìwé ìròyìn ilé tí wọ́n pè ní Àjàṣẹ́ News ó kọ wípé ṣé ìṣepọ́gbọ́n ni bàbá ń dá láti lọ sí láti bá ìjọba tó wà lórí àga ìṣàkóso ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ senate kò sí senate eléyìí tí ó wà fún àwọn àgbààgbà tí wọ́n ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àtàwọn ìkan tí wọ́n ti jẹ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí tí wọ́n fẹ́ kóra pọ̀ sínú àjọ senate yìí ṣé ìṣepé bẹ́ẹ̀ ni lórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ààrẹ Dr. Aboniyayi ṣé ìṣepé ibẹ̀ ní ń bá lọ èmi kọ́ mo kọ́ mo sì sí ń bẹ́ o Àjàṣẹ́ News ń lókọ́ láàárọ̀ òní ìgbìmọ̀ elétò ìdìbò lórílẹ̀-èdè wa Benin tí a pè ní Senate ó mọ̀ ti fi síta báyìí o láti fún ìdánilẹ́kọ̀ọ́ fáwọn tó yẹ pé wọ́n tún máa lọ fún àwọn tó wà ní ìpínlẹ̀ àbí àwọn tó wà níjọba ìbílẹ̀ ìlú kọ̀ọ̀kan ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye nípa bí ètò ìdìbò yóò tó ń bọ̀ lójú ọ̀nà ìyẹn ìdìbò ààrẹ bí ó ṣe túbọ̀ kẹsẹ̀ járí òun náà ló fa sábàbí tí eléyìí tó fi ń ṣẹlẹ̀ ambassador eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè France mo ti sọ yún lẹ́ẹ̀kan nígbà tí Àjàṣẹ́ News tí òun náà tó kọ nípa rẹ̀ ní rẹpẹtẹ lórí ìkànnì tí a wà nínú ẹ̀ yìí ó màmá tó ń bọ̀ ń tẹ̀ síwájú Boniyayi ọ̀rọ̀ òṣè lórí ẹ̀ lórí pé ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú èyí tí a pè ní LD ní orílẹ̀-èdè yìí wọ́n ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ń lọ lórí ara wọn o àjọ olùrànlọ́wọ́ kan rèé o tí wọ́n ti pèsè ìrànlọ́wọ́ tí ó jẹ́ pé 20 mílíọ̀nù náà ní owó ilẹ̀ wa sefa ní Regional News sọ nípa ẹ̀ láàárọ̀ yìí pé orílẹ̀-èdè Côte d'Ivoire rí gbà látàrí àti túbọ̀ tẹ̀síwájú nínú ètò kan tí wọ́n gbé kalẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún ló kẹsẹ̀ járí ọ̀rọ̀ yìí síta tí gbogbo ẹ̀ sì fi hàn ní ṣísẹ̀ntẹ̀lé ìgbìmọ̀ tó mójútó àjọ HAC olórí ilé àjọ HAC ló ti gba àlejò báyìí o àwọn ikọ̀ wo ló gbàlejò ikọ̀ ta porúkọ ẹ̀ ní ACC Benin pẹ̀lú EPMB náà ni wọ́n ní wọ́n lọ kàn sí Èdó Àlókò láàfin rẹ̀ kí ni wọ́n rí mọ́ bọ̀ ńbẹ̀ Regional News ó kọ nípa ẹ̀ ní àsìkò tí a wà yìí lóní 383
ẹ̀yin olùgbọ́ wa ṣókí báyìí láṣẹ bí ọbẹ̀ oge lákòókò tá a wà yìí ọpẹ́ dàbàǹdẹ̀ lọ́wọ́ Abdulladija tó ṣe iṣẹ́ takuntakun tẹ̀ fi láǹfààní àti wòmí ní kétékété eléyìí tẹ̀ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa tẹ̀sí gbádùn wa ẹ má bá wa share ẹ̀ kẹ́ máa bá wa pàtàkì ẹ̀ kẹ́ máa bá wa fẹ́ràn ẹ̀ kẹ́ máa like ẹ̀ náà ni a mọ̀ sọ fún wa lórí TikTok lórí Facebook àti lórí YouTube iná ò ní tanwó yín o Kásùmù Ìṣọ̀lá ló sọ wípé jímọ̀ ayọ̀ la máa ṣe o ó dìgbà. Ọ̀sánlọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.